tá ń gbọ́ síta tá wá ń rojọ́ fún yín. Ẹ má sọ pé nítorí pé nífẹ̀ẹ́ Canat kẹ́ ẹ má dá ẹjọ́ bó bá ṣe yẹ kẹ́ ẹ dá ẹjọ́. Ẹ má torí pé ayé ti Canat kẹ́ ẹ má dá ẹjọ́ bó bá ṣe yẹ kẹ́ ẹ dá ẹjọ́. Tó bá sọ pé èèyàn bí ni èèyàn bí lèèyàn bí máa jẹ́. Tó bá sọ pé lágbájá yìí ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ òdẹ lórúkọ méjì. Òkè ká gbà pé ń bá Canat jà. Ìyá is normal. Ìwọ tó bá ń bá mi jà fèsì mi jẹ́ ká jọ fèsì ara wa. Ẹ má jẹ́ ká máa fi emotion sí gbogbo nǹkan. Òkè Alujo bọ̀tà lánàá sìn. Ó ń pariwo wọ́n fẹ́ pa òun. Ẹ̀yin ìyá òun, ẹ̀yin bàbá òun, ẹgbà òun. Sister Tèmítọ́pẹ́, ẹ káàbọ̀ jàre sister mi mo ti béèrè yín. Ẹ káàsán ìyá mi. Ẹ má yẹ ká máa fi gbogbo emotion sí nǹkan o. Ara nǹkan tó jẹ́ kí wàhálà kó continue lórí Facebook yìí ni. Kí ló dé tẹ̀lé data ṣàrán fàṣàrán kẹ́ ẹ sọ fún lágbájá pé nǹkan tó ṣe yìí ò dáa. Ẹ sọ fún Tàmọ̀dù pé nǹkan tó ṣe yìí ò dáa. Tẹ́ bá sọ fún Màmọ̀ pé nǹkan tó ń ṣe nǹkan tí kò dáa ni. Ṣé wípé ká máa gbé sẹ́yìn ìka kan kó make sense o. Ó máa dá ogun sílẹ̀ ni. Ó máa dá ogun sílẹ̀. Ogun abẹ́lé dẹ̀rẹ̀. Mo sọ fún yín pé nǹkan mẹ́ta ló lè bàlú jẹ́. Ìjà abẹ́ kò kí ń parí. Ìjà abẹ́ ìjà tó lè tú odidi ìlú kan ni. Sorry, ìwọ tó bá ti lè ṣe sorry, ó fẹ́ kó ogun jàlú ni. Ìwọ tó bá ti lè ṣe sorry, ọ̀tá ni ẹ́. Ẹ káàsán, God bless you too jàre. Ẹ jẹ́ ká sọ nǹkan, ẹ sọ f'Alujo pé nǹkan tó ṣe ò dáa náà. Tó bá rànyàn ṣe ẹrú, ẹni kó máa fi tọmọ jẹ. Tó bá rànyàn níṣẹ́ ẹrú, ẹ sọ fún pé kó fi tọmọ jẹ. Alujo ló kọ́ sí gbogbo wàhálà tó wà ńlẹ̀ lọ́jọ́ tòní. Èmi Canat ni mo sọ bẹ́ẹ̀, mo fọwọ́ sọ̀yà. Gbogbo wàhálà tó wà ńlẹ̀ tí màmá àti Lizzy tó fi kọjú síra wọn tó wà débi tó dé lọ́jọ́ tòní. Alujo ló kọ́ sí ẹ̀. And who is Alujo? Ta ni Alujo? Ṣẹ́yìn mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀? Láti jọ́ta tí ń ṣe fracas wa yìí, ṣé gbórúkọ yẹn rí? Èèyàn kàn wá from nowhere. Tí gbogbo wọn bá ti fẹ́ ṣorí burúkú, tó bá ti fẹ́ ṣòṣì, tó bá ti fẹ́ kán mọ̀ wọn. Aláṣàbí yìí náà ni gbogbo wọn máa ran yín mọ́. Ẹ sọ fún ọmọ yẹn pé kò tí ì rí nǹkan kan. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwọn wo ló ń sunkún sí pé kán gba òun? Àwọn wo ló ń gbà ẹ̀? In tó mọ̀ jẹ, òun lójú ẹ. Ara nǹkan tó fi máa ń sọ fún yín pé kẹ́yẹ́ máa ṣojú kòkòrò nìyẹn. Ojú kòkòrò ló bẹ́ẹ̀ débi tó délé ni. Àtẹ́nù ni ẹ́. Ọwọ́ epo, olè, àtẹ́nù, ọwọ́ ẹja, òun ló bẹ́ẹ̀ débi tó wà lọ́jọ́ tòní yìí. Ṣé o mọ̀ pé gbogbo ogun tó wà lórí Facebook, ṣé o mọ̀ pé wọ́n ló dálẹ̀? Tí ogun yóò bá dẹ̀ tán lórí Facebook, ó lè free. Èyí tó ń pariwo, àwọn ìyá àti bàbá ẹ̀ kan gba, àwọn ìyá òṣì ẹ̀ wo. Àwọn ìyá ẹ̀ bàbá ẹ̀ wo ló ń gbà ẹ̀. Ṣé bó náà mọ̀rọ̀ sọ ni? Ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu ẹ̀. Ọmọ ṣì ń tutọ́ sí ẹ lẹ́nu ni mẹ́n. Ọ̀rọ̀ ṣìwó ló dá lẹ́nu ẹ̀. Tíra àbá dá ẹ lóhùn, jẹ́ kí n sọ bí géèmù orí Facebook ṣe máa ń roll. Ó dàbí èpo mọ bó ṣe ń lọ. Ó ṣẹ̀ṣẹ̀ wọ fracas gangan nítorí pé kí ni a máa drag ẹ bí generator. Ọmọ ṣọ́rẹ́ tí màmá ṣì ń package ẹ yẹn, wọ́n ṣì ń package ẹ ni. Màmá Màmá Esabod, kí ló dé tẹ́ máa ń ṣe báyìí náà? Màmá kí ló dé tẹ́ máa ń ṣe báyìí? Kí ló dé tẹ́ máa ń ṣe báyìí náà? Lágbájá máa dé, ó máa gùn yín gàràgàrà. Esabod. Tàmọ̀dù máa dé, ó máa gùn yín gàràgàrà. Esabod. Àwọn tá dìde lábẹ́ yín gan, èmi lára wọn, ṣé mi ti gùn yín bẹ́ẹ̀ rí? Ẹ̀yin sọ fún mi pé dáríjì Alujo, ṣé ń ṣeré ni? Ṣé ń jókì ni? Ṣé ń mọ̀ọ́mọ̀ ni? Abẹ́fẹ́ fi ṣe síá. Mo mọ̀ yín dáadáa náà. Dáríjì ta ni?
àbò ń ṣinú àbò ń ṣi èrè ọmọ yìí ṣe wèrè gan ọmọ yìí rò bó mọ̀ lọ sọ gan ó ń jábọ́ gidi ni ẹ mọ̀ kíyàn máa jábọ́ kó máa mú kó máa jábọ́ kó máa mú mo kàn jókòó mò ń wò pé ta ló na ọmọ tó ọkọ̀ ta ló ní ẹ́ níbo ló ti wá àtẹnu ọwọ́ epo ṣòdẹ̀ ti láǹsì epo ti há ẹ lọ́rùn ó wá ní kó máa gbẹ̀ gbogbo sórí gbogbo story tó wá play lánàá yìí ọmọ I don't get any point mi ò rí àṣírí ń bẹ̀ ó mọ nǹkan tó ń pè láṣírí ni ó mọ nǹkan tó ń pè láṣírí gbogbo yẹn ọ̀rọ̀ rúrùn ni gbogbo ètò wá play fún wa yẹn náà ọ̀rọ̀ rúrùn òun ló wá play fún wa torí mi ò tí ì rí nǹkan àṣírí ń bẹ̀ jẹ́ ká mú Esabod wálẹ̀ ṣé yẹn làṣírí àìmọye èèyàn ló sọ pé wọ́n fẹ́ mú Esabod wálẹ̀ tó ọ̀dẹ̀ tí bí wọ́n dáde ní ìkan mú wálẹ̀ wọ́n fẹ́ jí ni màá sọ nǹkan tí mo fi sọ pé màmá fọ́ọ̀lì hand mi gan mo dẹ̀ mọ̀ pé màmá ò tún fọ́ọ̀lì hand mi màmá ń ṣe síá ni torí mo mọ orí èèyàn tí mo ní ó fẹ́ fi ẹ́ bá Lizzy jà ni who are you Esabod máa embrace ẹ̀ báyìí ta ní ebo ló ti ń bọ̀ ó mọ bó ṣe gbé ọmọ màmá ṣépè ni kó jẹ́ pé mi ni Esabod kó jẹ́ pé èmi ni mo wà ní position Esabod ọmọ màá ní kó bojú yàrá ìyá ẹ̀ jẹ́ màá ní kó ṣe kí ni kó bá mi bojú yàrá ìyá ẹ̀ jẹ́ ó ń ṣí èrè ní ṣé ó mọ̀ ọmọ ni ó rò bó lè ṣe gbogbo wèrè yẹn kó lọ free ó ti ya wèrè gidi mẹ́ ó mọ bó ṣe fi rèmi yí pa lórí iṣu èmi àgbékè àdè mo kàn wò pé ta ló lo lóhun ta ló lóhun yèmi ò kí ń dárú èèyàn báyìí lóhun ọmọ afẹ́fẹ́ gbá score ni afẹ́fẹ́ gbá score a máa fi ẹ̀ka point ó tí mọ bó ṣe ń lọ lórí social media yìí ó rò bó máa jẹ lọ báyẹn ó gbé àdúrà ọmọ màmá ṣépè tó yẹn ọ̀tá ajé ni ẹ ó dẹ̀ ní ó bímọ ó dẹ̀ sọ pé ó bímọ ẹ̀yin tó yẹ pé kí ló dé tó yẹ pé ìjẹkújẹ ò kì í jẹ́ kẹ́ ẹ gbádùn nà kí ló dé tó yẹ pé àtẹnu yìí ṣàfẹ́ báyé yín jẹ́ wo bó ṣe gbé ọmọ ìyá yẹn ṣépè irú ẹ̀ àkọ́bí ìyá yẹn ṣó wà nú ẹgbẹ́ ẹ̀ mélòó ni èrò àti ẹ gangan tó sọ pé àwọn yọ ẹ lẹ́nu oníwọ̀n sọ̀rọ̀ ọmọ I don't see you ó dàbí ant èèrà ló jẹ́ níwájú tèmi because why mi ò kí ń dó lóhùn tí bá dá ẹ lóhùn mo fẹ́ fún ẹ ní fèmù ni màmá tó pariwo ló jẹ́ kó mú ẹ who know you who born you ó wá ní màmá dárí jìn ọmọ wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àṣàbí àdè dárí jìn ó yà wèrè ní ibo ló fẹ́ gbà dárí jìn ibo ló fẹ́ gbà dárí jìn ṣó ń ṣeré ni ó mọ bó ṣe gbé ìyá ó mọ bó ṣe gbé ọmọ ẹ̀ ṣépè ni ṣáwọn gilẹ̀ ń gbé ṣépè ni àbí tọ́ ìlòròbọ̀n kó dání ni ṣó mọ̀ pé gbogbo wàhálà yìí wọ́n ló kọ̀ sí ẹ̀ ìgbà tó ń gbé ọmọ ìyá yẹn ṣépè ìyá sọ fún ẹ pé Lizzy pé Alujo pé àwọn tó rán síta ó máa stop ó máa continue ni àwa wí tó sọ pé òun ló rán iṣẹ́ ìwọ tó ránṣẹ́ tó fi làákàyè jíṣẹ́ ńkọ́ ìwọ tó rán níṣẹ́ tó fi làákàyè jíṣẹ́ ọ ní lágbájá jí epo ọ ní kinní kan gbà lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ta gangan ló lè ẹ sọ fún mi ta gangan ló lè agbépo lọ́jọ́ ò jalè ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ gangan ló lè ìwọ gangan ní èṣù èmi òkè káṣẹ sọ pé màmá orí ara gbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ṣe sọ tí gbogbo yín sọ di gbákólẹ̀ yín tí gbogbo yín sọ di gbákólẹ̀ òun òun kò lè ti sọ fún yín pé akitan lòun gbogbo ẹ̀gbin ló gbọ̀n lára mu tí màmá bá tẹ̀ wá sọ fún yín pé àkìtàn lòun gbogbo ẹ̀ ló gbọ̀n lára mu ṣọ́ ní kẹ́ máa fi pè wí àwọn ọmọ ẹ̀ ni ṣé àwọn ọmọ ẹ̀ ń bá yín ṣe ṣóò ni ṣé wò mọ bó ṣe ń ròlù lórí Facebook ni pé ọ̀gá ẹ̀ náà máa wá fún ṣé tó bá yẹ pé wọ́n ti stop orí burúkú tó ṣe yìí ìgbà tó ń pariwo tó ti stop ìgbà tó ní kó stop àwọn èèyàn tún wá bá ẹ
nǹkan tí mo fi sọ pé ẹ̀yin èèyàn ẹ máa ń ṣẹ̀ mí gan lórí Facebook o. Àwọn èèyàn tún lọ bá, wọ́n tún lọ bẹ̀, wọ́n tún lọ fowó bẹ̀ torí ọlá ìfẹ́ tán ní sí màmá. Ó wá sọ rẹ̀ di nǹkan bàbàrà. Ó wá sọ rẹ̀ di Ọlọ́run mo dúpẹ́ pé irú ọjọ́ èní wáyé kí n lè bá jèrè ọ̀rọ̀ lára ẹni. Ó rí pé mo jèrè ọ̀rọ̀ lára ẹ gidi. Ó rí pé gàrà gan ni mo fi ń sọ. Tó bá ń gbọ́ ìgàrà chicken, ìgàrà turkey, ó ní mo fi ń sọ torí mo mọ̀ pé mo sì máa jèrè ọ̀rọ̀ lára ẹ. Ọmọ àlè ní ọmọ ọ̀rọ̀ ni ẹ́. Wàá dẹ̀ gba wòtòwòtò. Ọmọ mo láìkí ẹ gan ṣó mọ̀ pé ó mọ̀rọ̀ sọ. Ó sọ pé ọ̀rọ̀ dá lẹ́nu ẹ. Má bọ̀ wá. Ẹ má bọ̀ wá. Sórí gbogbo wèrè tó ṣe tí mi ò ráyè tí ẹ̀yìn. Wàá jẹ́. Mo sọ fún ẹ wàá collect. Sórí bó ṣe ń collect nsìn. Ó wá ń pariwo wọ́n fẹ́ pa ẹ́. Ó ń pẹ́ kán tó pa ìdànù àbó lórí burúkú lélẹ̀. Ìgbà tó ń pa ẹ́ kí ló ń ṣe nílé ayé. Orí ẹ ti bú bí orí egun tó ń lé wèrè. Màmá fi ẹ́ ṣe sí á lọ́wọ́ ni. Wàá sì jẹ wòtòwòtò. Ọ̀n tí bí yàlájà ẹ̀dá. Wàá jẹ́ wàá momi sí. Àṣàbí àdè. Àbáláṣàbí kọ́. Àṣàbí tèmi mọ̀. Wàá jẹ wòtòwòtò. Wàá collect. Ó ti serve. Ó di dandan kó collect. Ó mọ̀ pé ó bú mi gan. Ó ṣe ṣó fún mi gan. Mo kàn rẹ́rìn ni pé ó mà ga o. Ó ga o. Ṣé lórí Facebook yìí náà ẹlẹ́gbẹ́ ò wá mú ẹgbẹ́ ẹ̀ mọ́. Ó kàn job for nowhere. Oníwọ̀n náà ti arrive. Ó náà ti arrive. Wọ́n fẹ́ pa ẹ́. Ọmọ ọ̀pá ẹ́. Olè ló ṣì ń wá. Olè ló ṣì ń bá ẹ fà. Owó tó máa dá fún ẹ lórí Facebook ló ṣì ń wá kiri. Àtẹnu ṣì ní ẹ́. Olòṣì ó lé 200,000 náà fi gbé yàrá ìyá ẹ̀ mọ́ra. Wo bó ṣe larí mọ́. Kò ní yẹ. Wá náà fẹ́ pa ẹ́. Wọ́n máa pa ẹ́ náà ni o. Kò sígbà tán ní pa ẹ́. Kò sígbà tán ní pa ẹ́. Ọlọ́run. Torí pé kí ni gbogbo ẹni tó bá ti jẹ́ olójú kòkòrò. Nǹkan tó ju yín máa ń rí nìyẹn. Ṣé mo bá wà tá wà ròpù à ń ṣeré ni? À ṣeré. Kò sówó ọ̀fẹ́ ní ròpù à ń rọ́ọ̀zù ni. Torí gbogbo nǹkan tó fẹ́ ń bìbà yìí náà, owó yìí náà ni. Àtìgbà tí màmá ti gbé súnmọ́ ẹ pé àbó fẹ́ lọ South Africa, ó ti wọ brain ẹ pé wọ́n fẹ́ gbé mi kúrò Naija. Ọmọ à ń tàn ẹ́ ni, à ń tàn ẹ́. À ń tàn ẹ́, a dẹ̀ máa tàn ẹ́ pa ni. Torí ẹni tó bá ti sọ pé òun mọ̀rọ̀ sọ, ẹnu òun mú. Irú nǹkan tí irú yín máa ń rí ni. Ó ti ní kí gbogbo wa ẹ̀yin bloggers ẹ gbà mí o, ẹ bá mi dá sí o. A ti ń bẹ ẹ dá sí báyìí. A ti ń bẹ ẹ dá sí. Because why? Ó ti collect. Ó di dandan kó serve. Collect your wotowoto. Ó lè ní ẹ́. Àtẹnu. Àtẹnu elébi. Elébi. Esabod fún ẹ ní 200,000 lẹ́yìn ìgbà tó gbé ọ̀tá àwọn ọmọ ẹ̀ ṣépè tán ó wá rò bó ti tán síbẹ̀. Ọmọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí tán síbẹ̀ torí sísí fíìmù ni ó dàbí èpo òmọ bó ṣe ń lọ lórí social media. A máa ń fira wa bára wa jà ni. Ọlọ́run. A máa ń fira wa bára wa jà. Èmi nìkan mo kàn dúró lórí ọwọ́ mi pé no, mi ò kì í ṣe tòsún tẹ̀sì ojú kan tí mo wà. Mi ò kí ń bẹ́ káàkiri. O fẹ́ bọ́ sínú ewé, o fẹ́ bọ́ sínú odó, o fẹ́ àkí ló ṣí ẹ́ tó ń bẹ́bẹ̀bẹ̀bẹ̀ tó kí ló ń ṣí ẹ́. Àtẹnu. A ti mọ̀ wọ́n, àwọn owó epo. A ti mọ̀ wọ́n, àwọn owó ẹja. Sórí lánàá bóyá ń ṣe ṣóyún ó dàbí pé kí n wọnú bẹ̀rẹ̀ kí wá fún yàrá ìyá ẹ̀ ní bàbá blow. Àbólórí burúkú lélẹ̀. Àbólóṣì ní Lizzy bá wa pàdánù. Pákó kú kó fi ẹrú borí Facebook kókó ṣì dànù. Ìjọ náà lọ́jọ́ kìíní àná bó máa ṣe bẹ́ bọ́ta fún mi mà nìyẹn. Ṣọ́rọ̀ bí mi ò rí ẹni. Mo rí ẹ mo kàn ń wò pé ta ló na bírùn. Ta ló ní bẹ́sàì, ta ló la àwò Ìbàdàn bí ẹ ń wọ̀yọ̀. Kò ní yẹ. Ó rí bí mo ṣe jèrè ọ̀rọ̀ lára ẹ lọ́jọ́ tòní. Ṣorí pọ̀ tún ti dá wàhálà mi ilẹ̀. Olórí burúkú oní rẹ́kọ̀dù sọnù. Sórí pé tún ti drag yín ká TNT sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣé bó ló sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ ò gbọ́n ni, ò nọ́pọlọ ni. Sórí tíyàn bá record, nǹkan tó bá kàn fáìyàn, tó bá wà with your own ló máa play. Ó ní play another other part voice note. Orí mo ṣe ń drag yín ká TNT sìn.
because gbogbo wa pátá la mọ̀ pọ́ mọ ewé ni èmi ò wá mọ bó tún ṣe wá padà lọ tó wá di ọ̀rẹ́ yín àbòsí pa gbogbo yín pọ̀ ẹ̀dọ̀ rẹ̀ rìkísí ló máa bayé yín jẹ́ aláṣàbí ò tí ì darí yẹn ṣé rí 200 tó 200,000 tó tún gbà yẹn wàá fi jẹ ìyà láyà àyà àṣàbí àdè ìbá ẹ ó máa kò tí ì ráyè tiẹ̀ kò tiẹ̀ tí ì ráyè tiẹ̀ rárá ìgbà tó bá máa padà wá bá ẹ wo wàá rò bọ́ ọ̀run fẹ́ ré bọ́ọ̀lì ẹ lórí ni ó jókòó òṣì òsíbẹ̀ òun wò bàdàn bí ẹni tó ń wọ̀yọ̀ òun jábọ́ òun rébọ́ ọ́n mú ẹ òun ṣapá bí ìtàn ó kàn wá from nowhere àlùjọ kọ̀ alùbàtà ni ìwọ ìvù ọmọ kékeré yìí ọmọ ọdún mélòó ni ẹ tí bá kí n ṣe páyé ti bàjẹ́ ó kọjú sí ìyá 60 years ó kọjú sí ìyá 45 years ṣé mo wà nú ẹgbẹ́ ìyá láyà ẹ jọ kí ni mo sọ ṣé ọ̀rọ̀ tẹ́mi sọ ṣó ju ẹnu mi lọ ni mo ní kó sọ fún ọ̀gá ẹ mo wò ń gbà náà pé ọmọbìnrin tó ń ṣe dáadáa nú ayé yìí má join wa ń di fracas yìí má join wa torí mi láìkí kéèyàn máa ṣe dáadáa gàgà tó bá jọmọ kékeré má join wa ngbà tó ara bí amọ́tún ta mí tí mo rí pé díwọ́ ẹ̀kan fi ń gbà wọn mọ̀ ṣe pé ó ti pọ̀ jù mo dẹ̀ sọ lọ́jọ́ kìíní àná mo ní tí màmá bá gbé ọmọ Lizzy ṣe pé màá wá fún màmá mo ní tí Lizzy bá gbé ọmọ màmá ṣe pé màá wá fún Lizzy dẹ̀ ṣèṣe ọmọ kan ó gbé ọmọ màmá ṣe pé mi ò dẹ̀ tún wá fún mo tún ń bẹ ni pé ṣára bí amọ̀ ò ta ẹ̀ ni ọmọ kékeré tó tiẹ̀ wà lọ́wọ́ ẹ̀ yìí ìyàn tiẹ̀ máa ń fi nǹkan ẹyọ kan lẹ̀ fún nǹkan kan ni ṣára bí amọ̀ ò ta ẹ̀ ni ọmọ tó yẹ jáde nínú ẹ̀jẹ̀ yìí tí ò bá tiẹ̀ wo gbogbo nǹkan wọ́lá ọmọ yìí ẹjọ́ o wọ́n ní kí n mórí wá kí n fọrùn lẹ̀ ni o ọmọ olórí búkú apásínà yìí ó ṣe ṣó fún mi dànù ó ṣe ṣó fún mi dákú mo kàn ń wò pé ṣé mò ń lálàá ni ẹjọ́ kí ni mo sọ tó ju ẹnu mi lọ ṣáàdẹ̀ mọ̀ pé wèrè ti London yìí ò gbádùn tiẹ̀ ìyẹn ò gbádùn gbogbo èèyàn ló máa ń wá fún àti mọ̀ níṣe yẹn ó dẹ̀ bẹ́ẹ̀ mi náà ń bẹ̀ torí mi ò gba wèrè láyé mi ò gba gọ̀jẹ̀ but tẹ bá rí bọ́ mo lórí búkú ìṣe wá fún mi tí n bá ní kí n dá lóhùn Facebook máa lànà ẹ mọ̀ pé tèmi bá bínú tèmi gbogbo nǹkan ni màá dàrú wọ́n yẹ sẹ́ǹdì ẹ̀ sí mi mo wò pé ta ló mọ wèrè yìí ta ló lo lóòrùn yìí ta ló mọ ọmọ àlè yìí bó ló ti já wá tí ò lókun lọ́rùn ta ló mọ ọmọ ẹran yìí rí mo kàn gbójú ni pé wẹ́ẹ́ gbogbo nǹkan kọ́ nìyàn máa ń fèsì sí ṣé wàá rí bọ́lọ̀ ń ṣe fi ẹ́ lé mi lọ́wọ́ báyìí ṣé o rí pé ó yẹ kó máa fi brain kó máa fi jà ni àwa máa ń lo ọpọlọ láti fi jà nítorí pé kí ni tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa sọ pé kò dẹ̀ wá jẹ̀bi o ẹjọ́ nìyàn máa ń kó èèyàn kì í kọjá ọ̀rọ̀ mi ni gbogbo nǹkan tí mò ń ṣe Lizzy ló ní kí n máa ṣe you are a fool ṣé tó bá ní kó lọ tọwọ́ bọ̀ náà wàá tọwọ́ bọ̀ ṣé tó bá ní kó lọ pàyà ẹ̀ wàá lọ pàyà ẹ̀ ṣé bó náà ọmọ tiẹ̀ ń lé kò ṣe ní kó máa gbá àwọn ọmọ tiẹ̀ ṣépè àbò fẹ́ kí n play ṣé tó ṣe fún mi ni ṣó fẹ́ kí n play ṣé tó ṣe fún màmá ni ṣé o mọ̀ pé gbogbo owó tó wà nílẹ̀ yìí wọ́n ló dálẹ̀ tó bá fi ẹ́ kó fa kí nìkan tó bá dì ń bẹ̀ kí ó bá di ṣọ́ọ̀tì fún yàrá ìyá ẹ̀ lẹ́sẹ̀ lójú ni ṣọ́ọ̀tì fọ́ nǹkan mú ẹ lórí ni ó tí ní máàkì ìgbà tó ń faṣọ gbóná ju ìyá ẹ̀ ìgbà tó bí ẹ kékeré tí ò faṣọ ju ẹ lẹ́nu tó jẹ́ pé léèsì ló fi ju ẹ lẹ́nu mo mọ̀rọ̀ sọ sórí ibi tó bá èdè lọ́jọ́ tòní àwa wí tó náà fẹ́ pa ẹ́ ọmọ ìyá ẹ̀ wàá sì kú náà ni ọlọ́run torí mi ò pí tiẹ̀ torí mi ò rán yàrá ìyá ẹ̀ mi ò pí tiẹ̀ rárá mi ò tiẹ̀ kí ẹ̀ torí ọmọ tó bá ti kọ́ tí ò bá ti gbẹ̀kọ́ irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni òun wo orú èmi títí báyìí ó mọ bó ṣe bú mi ni mélòó ni mo sí ẹ̀ máa fi jù èmi lọ tí ìyá ẹ̀ bá tiẹ̀ jù mí lọ mélòó ni àkọ́bí mi gan kò kí ń ṣẹgbẹ́ ìyálà ìyá ẹ̀ àkọ́bí mi kò kí ń ṣe ẹgbẹ́ ẹ̀ ó burú àwa ó wá ló fẹ́ lọ score free lórí social media yìí
ìgbà táwa ń jagun orí Facebook níbo ni yálà ìyá ẹ wà iṣẹ́ táwa ti ṣe sílẹ̀ wọ́n fẹ́ wá kò ní yẹ àwa wí tó níwà Àlùjọ tí ń sọ̀rọ̀ tipẹ́ who know you ta ló mú ẹ sister mi mo rí ẹ jàre I salute you mo ti béèrè yín sister Olúṣọlá mi sister Sandra ṣẹ́yìn náà wà òkè ta ló mọ̀ yálà ìyá ẹ mo ń bi ẹ́ o kàn wá for nowhere o náà gbé ṣe bẹ́ẹ̀ tó yí pé Lizzy wà nínú ẹgbẹ́ ewé tẹ́lẹ̀ ó ló fi ní gbogbo audience tó ní yìí náà ẹni tí màmá bá ti ń support gbogbo wa là ń support ẹ ẹni tí màmá bá ti sọ pé èèyàn tòun ni èèyàn tiẹ̀ ni ó wá rọ ìjọ èpè ó wọ́ sórí àwọn ọmọ màmá inú ẹ̀ dẹ̀ dùn ó dẹ̀ rò bó ti jẹ lọ báyẹn ọmọ ò jẹ lọ o má jẹ́ ń tàn ẹ́ ó jẹ lọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni because a drag ẹ pa a drag ẹ bàjẹ́ orí mo ṣe wọlé ní àná tó ń ṣe ṣe olórí burúkú náà tó jókòó síbẹ̀ odidi 4 hours ó dẹpọ̀n bolẹ̀ ń bẹ̀ òun rojọ́ olórí burúkú ṣé àwọn wo náà advice ẹ̀ náà àwọn wo mo fẹ́ mọ̀ wọ́n jọ ọdí olórí burúkú tó wá play fún àwa yìí ṣé àwọn máa ṣe lórògbó wà ń bí ni wẹ́n àwọn kan ò dá nǹkan kan mọ̀ ṣọ́rọ̀ àwa apẹ́ lórí street ìbàjẹ́ ọmọ Mushin confam ọmọ Mushin 100% ó ní mí mo pẹ́ lórí street dákú ọmọ mo mọ bó ṣe ń lọ mo pẹ́ nú ayé tó bá ń gbọ́ gbé fún èmi náà ń gbé fún adára má súnlé ó dàbí pọ̀ mọ̀ ìyá wọn máa ṣe kan lórògbòn wa àròjọ fún òun lòun wá bá ọmọ gbogbo nǹkan tó play lánàá yẹn sàkámà jẹ́ èmi lọ́dọ̀ tèmi kó jẹ́ èmi wọ́n ní kó wá pa ẹ́ ẹni tó fẹ́ wá pa ẹ́ tún ń bá ẹ rojọ́ àbólórí burúkú ni bọ̀bọ́ yìí ni nà àwọn wo ló ń gbé mọ́ra àwọn wo ló sọ di múgun ẹ ṣé nítorí àtẹnujẹ yìí náà ó ti believe wọ́n máa dáwó fún ẹ social media mà ti wá di collect and take o elébi gbogbo yẹn sáré dé náà ìjọ yẹn náà mo ti wò pé elébi leléyìí àtẹnu gidi ó ṣe hàn màmá sáré fún ní 200 àṣàbí àdè ìbá ó sáré la 200,000 ọmọ pé ló ṣí elébi ó ju ọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ ó hàn ní ọmọ ewé lòun ọmọ ewé ń bo abó ṣí èrè padà síbi tó ti ń bọ̀ kó jẹ́ kán lọ pa ìdànù àwọn wo ló fẹ́ wá gbé mọ́ra ìyẹn ló tún fẹ́ fi collect ẹ ti sórí social media ẹ ti sọ di bí ẹ ti sọ di ATM machine yín àwa gan hustle ni ọmọ àtàgò 6 mo ti kú ònúlé mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni hustle ni ẹ̀yin náà lọ hustle àwọn ìyá òun àwọn àti bàbá òun àwọn ìyá ẹ̀ tó ń pe ìgbà tó ń ṣépè fún ọmọ lọ́mọ níbo làwọn ìyá ẹ̀ yìí wà tó ń sọ fún ẹ pé bí burúkú ló ń ṣe ẹjọ́ ṣé mo ti sọ̀rọ̀ jù mi ò tí sọ̀rọ̀ jù àwọn náà ní ká bá wọn dá sí ẹ jẹ́ ká bá yín dá sí. bàbá yìí fọ́ǹbù gan náà ó bẹ́ wá bí ìgalà ni ó fọ́ǹbù gidi ó wá rògbò lè jẹ́ lọ báyìí lórí social media yìí ó ti sáàbùlẹ̀ ó ti yàgbé òṣì sílẹ̀ kiri náà ó di dandan kó o kó àwọn náà ní ká bá wọn dá sí o ṣé mo ti sọ̀rọ̀ jù ìdá ẹlẹ́wọ̀n ní Canat ti balẹ̀ jẹ́ ṣé mo sọ̀rọ̀ jù advice ni mi ò tí ì sọ̀rọ̀ jù o ẹnu mi yìí Lizzy fẹ́ pa mí o Lizzy bá mi pàdánù pa kó kú ìgbà tí ṣẹ́gẹ̀ ìyá náà fẹ́ pa ẹ́ lọ́jọ́ kìíní àná èmi kàn ń dun ẹ ṣe wọn ní mi ò tí ì sọ̀rọ̀ jù ọ́ ní no thank you jàre bàbá yìí ó ti bẹ́ wá jù náà ṣé gbogbo yín ò mọ bó ṣe ń lọ ni ó fẹ́ wá collect ni ó fẹ́ sọ yín di ATM machine ni ẹ bá mi dá sálùjò àwọn wo ló ń bẹ dá sálùjò nígbà tó mọ̀ pé o ò ní owó tó máa fi ra mi ṣe kí ló gbé gba studio kalẹ̀ fún ṣé ò wà all right
èmi ò kú mọ̀ bóyá ògùn lẹ fi wá ń gbowó lọ́wọ́ wa lórí Facebook ya I don't know mi ò mọ̀ o ṣe àdúró èpè yẹn o ṣe àdúró èpè yẹn fọ́mọ Esabod o dẹ̀ fẹ́ jẹ lọ ọmọ màmá fi ẹ́ gbá scores ni o Ọlọ́run wọ́n fi ẹ́ gbá scores gidi ni wàá collect wàá serve mo sọ fún ẹ pé ọmọ mo ṣe confam lèmi wèrè tẹjọ́ ń tan ayín tó náà ń pè ẹ ń mú pàṣẹ ẹlẹ̀ ọ mú ṣẹ̀ sílẹ̀ ṣé tó bá ti mú ṣẹ̀ sílẹ̀ ṣé ó yẹ kó máa sọ fún ìwọ tó yẹ kó ti rún yàrá ìyá ẹ̀ pa tó yẹ kó ti rún ẹ